Only Jesus TV. Wọ́n ti mú Àgbàlá Gabriel ṣe ohun tí kò fẹ́ ṣe o. Àgbàlá Gabriel ò ní choice ju pé kó ṣe é lọ o. Kí ni nǹkan náà? Gbogbo olólùfẹ́ ìkànnì Only Jesus TV mo kí wa, a kú weekend o. Àánú Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Ọ̀sẹ̀ yìí á tù wá lára o. Bí ó ṣe jẹ́ òpin ọ̀sẹ̀ yìí, ayọ̀ àtàlàáfíà la máa fi wọnú ọ̀sẹ̀ tuntun èyí tá à ń wò lọ́la yìí o. Ṣé ẹ gbàgbé ìyá yìí, ìyá tí ojú ń dùn yìí tó jẹ́ pé wọn ò fi bẹ́ẹ̀ ríran dáadáa, tí wọ́n ń pọnmi ṣiṣẹ́ labour tí wọ́n fi kọ́lé, gbogbo ilẹ̀ rántí àbí? Ẹ̀yin tẹ́ ti wò ẹ máa ti mọ nǹkan tí mò ń sọ. Ẹ̀yin tẹ́lẹ̀ tí wò ó wà lórí ìkànnì yìí, ẹ lọ search fún, ẹ máa rí ń bẹ̀, kò tí ì lọ jìnnà. Àwọn èèyàn ti dìde ìrànlọ́wọ́ gan fún ìyá yìí. Kí lóhun tó wá ṣẹlẹ̀? Àkáǹtì ìyá yìí ò gba owó mọ́ o. Àwọn èèyàn complain, wọ́n ń pe Àgbàlá Gabriel pé Àgbàlá Gabriel àkáǹtì yẹn ò gba owó mọ́. Àkáǹtì yẹn ò gbowó mọ́. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn yẹn? Ìgbà tí Àgbàlá Gabriel wá bá wọn, ẹ rí mọ́tò tó páàkì, ẹ rọ́jà tí wọ́n ń kó kalẹ̀ yìí. Owó tó wà nú àkáǹtì yẹn tí àkáǹtì yẹn gbà táwọn èèyàn send sí wọn, lọ́ fi rajà yìí o. So ó tún wá di pé kán tó wá máa wá ṣe owó sí wọn, àwọn báǹkì bá lock àkáǹtì yẹn pé irú àkáǹtì yìí ò gba owó báyìí rè. So ìyẹn ni Àgbàlá Gabriel ló wá bá àwọn ìyá yìí sọ pé bó lẹ ṣe fẹ́ ṣe, àwọn ìyá yìí ò dẹ̀ ní àkáǹtì mímọ́. Now wọ́n wá bẹ̀rẹ̀ sí ní bẹ Àgbàlá Gabriel pé kó jọ lo àkáǹtì ẹ̀, ṣùgbọ́n wọ́n ti kọ́ Àgbàlá Gabriel lọ́gbọ́n. Ṣé Àgbàlá Gabriel wá gbà bí ó gbà? Condition wo ló wà ńlẹ̀ báyìí tí wọ́n fẹ́ fi gba owó lọ́dọ̀ àwọn tó fẹ́ ràn wọ́n lọ́wọ́? Ẹ jẹ́ ká dìjọ wo fídíò, ẹ bá mi share ẹ̀, ẹ jẹ́ kó lọ viral gan, ẹ jẹ́ káwọn èèyàn kí ó rí fídíò yìí. Lórúkọ Jésù, ire wa lójijì láìrò tẹ́lẹ̀ Ọlọ́run yóò gbélé wa lọ́wọ́ bá ṣe ń wo fídíò yìí. Ó yá lókè lọ́rùn. Ẹ bá ń ṣí kí ni? Ọlọ́run kì í ṣoore àbọ̀. Tí Ọlọ́run bá máa ṣoore, á ṣetán ni ẹ kásán. Ìyá dà. Ìyá o, ó yẹ máa já, ẹ máa já. A ti lọ bá wọn já ọjà wọn. Àná náà ti sanwó ẹ̀. Àná ráìsì, gàrí, nǹkan kan. Ẹ wọlé àná yìí. Abẹ́ rí nǹkan báyìí. Màmá dà. Wọ́n ti bá yín kó ọjà yín dé. Wọ́n ti bá yín kó ọjà yín dé. Ẹ sáàdùn bẹ́ẹ̀ ẹ má dẹnu rẹ̀ fọ̀. Wọ́n náà ti bá yín kó ọjà yín dé. Wọ́n ti bá yín kó ọjà yín dé. Ẹ ṣé o, ẹ̀yin náírà àánú gba ìlẹ̀kùn lóṣù òní ìdáhùn o. Ẹ ṣé o, ẹ ní kí tẹ́lẹ̀ wọ̀ wá Oúnjẹ rẹ̀ ó yẹ ẹ lọ gbé mẹ́ ẹ̀yin jẹ́. Lẹ́nu àná nílé o. Lẹ́nu àná ní rírẹ̀ yìí o. Ó yá ẹ ṣe. Ẹ bá palẹ̀ yàrá kan mọ́. Ẹ bá ràn wọ́n nínú ẹnu ọ̀nà yẹn lábẹ́ palẹ̀ mọ́. Ẹnu ọ̀nà yẹn. Màmá yàrá màmá ibo la lè lò. Ẹ jọ ẹ bá palẹ̀ mọ́, ẹ bá palẹ̀ yàrá yẹn mọ́. Ó yá. Ọjà wọn rèé. Àwọn tó lè ràn wá lọ́wọ́ dà. Ẹ dákun àwọn ilé ẹgbẹ́ mi. Ó yá. Oore tí mi ò lérò wọlé mi wá. Bẹ́ẹ̀ lẹ́sẹ̀ máa sọ, ẹ máa share ẹ̀. Ẹ wà máa ní oore tí mi ò lérò wọlé mi wá. Ó yá. Bó láti gbé báyìí. Màmá níbo ló fẹ́ já sí? Ibẹ̀ wà tí máa gbé ń tiẹ̀. Ẹ máa share ẹ̀. Gbé gbogbo ẹ̀. Ó yá, wọ́n ta spáàgì ta ráìsì tẹ wà. Àpò lápò ni. Ó yá, ọjà ńlá ti bẹ̀rẹ̀ fún yín nìyẹn. Oore tí mi ò lérò wọlé mi wá. Ohun tó máa sọ nìyẹn, máa share. Gbogbo ẹni gbàgbọ́ tẹ́ gba Ọlọ́run gbọ́ pẹ̀lú mi. Oore tẹ́ ẹ lérò láàrin 21 days gbogbo owó tó ń share yóò wọlé yín wá lórúkọ Jésù. Ọjà worth million ni wọ́n ṣàwọn ńlá lọ já láàárọ̀ yìí. Over 1 million naira ní àwọn ọjà yìí. Màmá ẹgbẹ́ wọn lákàntì yín ò gbowó mọ́. Ẹ̀yin dà ẹ máa bọ̀ báyìí. Ẹ máa bọ̀. Wọ́n mọ̀ ti try bí báyìí gan. Ọjà tá a lọ kó ìpọ̀sà. Wọ́n lákàntì yín ò gbowó mọ́. Àbí? Bó láti wá sí báyìí. Ohun tí mo gbọ́ tán lẹ̀ sọ láàrin wọ́n lẹ̀ lákàntì yín ò gbowó mọ́. Kò gbowó mọ́ o. ATM láti fi ń gbowó náà. Wọ́n ti búlọ̀kù láti báńkì. A lè fi gbowó jáde mọ́. Àkáǹtì yín ò gbowó mọ́. Bẹ́ẹ̀ni. ATM tẹ́lẹ̀ fẹ́ gbowó. Wọ́n ti búlọ̀kù ẹ̀. Kí ni ìdí ni pé owó tí wọ́n retí ń wọlé. Ẹlẹ́nu àná bíi close to 2 million ni wọ́n ti gbà. So
ṣe mọ̀ owó tó wọnú àkáǹtì ò dẹ̀ wọbẹ̀ rí owó tó dẹ̀ ń jáde ń bẹ̀ tí ò jáde ń bẹ̀ rí ẹ ra ànúgbà ẹ tẹ̀ tí ra ànúgbà gan ẹ dìde ẹ jẹ́ wọlé yẹn ẹ má bọ̀ àwọn ní máa gbé bọ̀ ẹ má bọ̀ wọ́n má bọ̀ àwọn ọ̀gá wa ẹ̀ wọ́n ń bínú ṣiṣẹ́ ni o àwọn eléyìí wọ́n àrán yẹn ń ṣẹ́ o wọ́n gbèsè anybody tẹ bá ti dá wọn mọ̀ àwọn nọ́mbà wa iṣẹ́ from the first day látìgbà ti bẹ̀rẹ̀ ní 2020 tẹ bá rántí iṣẹ́ ìná ń ṣe yìí ẹ rí báyìí ó náà ń ṣe yìí ó ní wọ́n ń ṣe lọ́wọ́ yìí can you see iṣẹ́ yẹn lọ a máa já gbogbo nẹ́ẹ̀tì yẹn kalẹ̀ Monday la fẹ́ kó window wa ngbà wà lákàntì yóò gbó mọ́ báyìí kọ́ báyìí ngbà wà yóò gbó ọmọ ìkú ọ̀nbẹ yẹn o ọjà tó ń jádà ẹgbẹ́lẹ̀ yẹn so tábà tó já wọn kínní ibi máa wá fáyìn sí dáadáa ẹ máa fáyìn sí dáadáa ó yá ọjà jà tá ló máa wá kó ẹ máa bá wa kó ẹ dákun ọjà má sì pọ̀ nínú mọ́tò ìkẹ́ ẹ̀ gbé wọlé. ọyẹ ká mẹ́ta lé. ẹ lè dá gbé o ẹ máa ra Peter. ló ń gbé lọ́mọ ẹ̀. díẹ̀ o. máa ṣí àpé oore tí mi ò rò tì unexpected goodness unexpected miracle. ó yá máa bọ̀. àwọn nǹkan tó kọjá first thing ni wọ́n ti bẹ̀rẹ̀ lé tán báyìí ọjà tán máa tà lẹ́yìn náà ọmọ wọn yìí wọ́n ní àwọn òfìsẹ́ wàrà lẹ́yìn pé àwọn síbẹ̀ máa ṣiṣẹ́ wàrà mo ní ó dáa kò sí wàhálà ẹ̀yin náà gbowó tẹ́ fi lọ establish wàrà màmá náà fẹ́ máa ta ọjà ilé wọn kí wọn náà kú oríire. ó yá ẹ má rọra oore tí màmá tán bá sọ pé amalẹ́ta full stop lọ́dún yìí tán bá sọ bẹ́ẹ̀ fún yín kí lẹ́sọ̀. kílẹ̀ pé. àlọ́gùn ọdún ò lérò rẹ̀. lérò rẹ̀. èmi ò lérò rẹ̀. tán bá lẹ́ta full stop. àwọn òun ò lérò. ó yẹ ẹ ṣàdúrà fún gbogbo ẹni tó ti rọra wọn pín. gbogbo èyí tẹ̀ ti rọra yín pé ẹ ra àánú Ọlọ́run gbà. ilẹ̀kùn tí ì tí ì láyé Ọlọ́run ó sì fún yín. ẹ ra àánú gbà gúúsù ládùúgbò olódùkú mẹ́rin àgbáyé. àmín. obìnrin ò sẹ́yìn láàánú ọkùnrin ò sẹ́yìn. ọ̀gá ìrè ń bọ̀ lọ lánàá ẹ dìde màmá ẹ dìde ń bọ̀ lọ lánàá sọ̀rọ̀ sókè. wọ́n sáré lọ bì kan ni. àmọ́ mísì ẹ lánàá. ẹ jẹ́ má bínú ọ̀gá. ń bínú ọ̀gá. ẹ jẹ́ má bínú ọ̀gá. ó yá já máa bọ̀ já máa já ọjà wọlé ọjà ti délẹ̀ já máa já ọjà wọlé ọjà ìpọ̀ over 1 million wọ́n ti ń kíyà rọra wọ́n ń kíyà kó rire ẹ má jẹ́ yóò ṣubú kẹ́ ẹ má jẹ́ ṣubú ọ̀gá wa ọlọ́ọ̀gá o. mọ̀ bọ́ ẹjú sáré lọ́jọ́. òun bọ̀ ọlọ́ọ̀gá ẹ má bá wọn já ọjà ìpọ̀ kí ló dé ọjà ìpọ̀ ìmí tún ń bọ̀ sí o Ọlọ́run ló ń ṣe yín lóore kì í ṣe èèyàn Ọlọ́run ni wọ́n try pẹ̀lú bó ṣe rẹ́ ilé yìí wọ́n try ẹ má rọra o abẹ́ẹ̀rí iwájú páànù yìí ni màá ní kan tún ṣe tún ṣe so gbogbo window ẹ máa já títí Monday sìn wọ́n á fix new windows ìgbà tẹ wọ́lá ẹ máa bọ̀ ìgbà wọ́lá kan tí yóò gbó mọ́ báyìí bó wà ní báyìí kí la fẹ́ ṣe báyìí àwọn èèyàn sì bẹ̀ fún yín lówó because intẹ́sì máa ṣe pọ̀ ẹ dìde náà kí lẹ pé. bóòlù ọ̀gá wa dídé. lánàá gan tẹ́ ẹ̀ rí mi o kí n pa mí rí. àná tá a dé ní rédé tá a bẹ́yìn tó ti jẹun báyìí. oúnjẹ kò tí wà nù mí kan báyìí. kí ló dé. kò sí. ṣẹ́nu yín dùn jù ni. inú wọ́n mọ̀ dùn náà ni ọ̀gá o. ọ̀rọ̀ bọ̀dá yìí. inú wo ni máa bàjẹ́ o. àmì ẹ̀ǹlẹ́ ṣáàdúró báyìí dúró rẹ báyìí. àwọn èèyàn sì fẹ́ẹ́ ṣe àwọn ìyá yìí lóore wọ́n sì ń gbọ́jà bọ̀ wọ́n sì ń gbé ọjà bọ̀. màmá ọjà lálẹ́ ti bẹ̀rẹ̀ báyìí full stop gàrí ẹ̀wà ráìsì lápò gàrí lápò báàgì lápò indomie díẹ̀.
ẹ kí lẹ pé. ẹ àti ràn wá lọ́wọ́ bí tẹ́ ẹ ti rówó yín ọ̀nà òní dímọ̀ yín o ibi òní báyìí ẹ̀ ní jẹ́koro ẹ̀ ní mọ̀koro ẹ mọ̀ ráàánú gbà ní ọ̀dà yìí pé ràn wá lọ́wọ́ èyí gan mọ̀ ráàánú gbà lọ́jọ́ ayé yín lẹ́ẹ̀fì mọ̀ ráàánú gbà tọmọtọmọ yín tọkọtọkọ yín tìyàwó lẹ́ẹ̀fì mọ̀ ráàánú gbà o ẹ̀ ní jẹ́koro ẹ̀ ní rí bí o ọ̀dà yìí pé ẹ̀mẹ́yẹ tó bí mi lè sì ṣe mí láàánú tó báyìí títí ayé lẹ́ẹ̀mọ̀ ráàánú gbà àánú tí ò lópin láyé yín ẹ̀ mọ̀ rí gbà ní torí pé ẹsẹ̀ nìkan lóore yìí gan mọ̀ wá ráàánú síwájú àti síwájú ilé mọ̀ ráàánú gbà o. wọ́n sì ń gbé ọjà wọlé mò ń bọ̀ màmá wọ́n sì ń ṣe màmá ìlóore wọ́n ti pa wọ́n ilé máa parí títí Tuesday rírẹ́ yẹn máa parí ẹjọ́ máa ilé máa parí láwọn máa rẹ́lẹ̀ ẹ̀ tán màá ní kọ́ bá wọn tún pàànù díẹ̀ láti wo ohun tán lè ṣe sáwọn pàànù yẹn dé lókè gbogbo windows yẹn máa change Monday ni wọ́n ní kí màmá máa bọ̀ ní hospital Monday ni wọ́n ní kí máa bọ̀ ọkọ wọn náà à ń gbé wọn lọ sí hospital ní Monday bá ń gbójú àwọn méjèèjì mo lọkọ yín wà ẹja lọ nulẹ̀ wọ́n sì ń gbọ́dọ̀ wọlé ẹ ṣe gbé bẹ́ẹ̀ tó ń ṣe yẹn ṣe gbé kú mẹ́yẹn ẹ gbé kú mẹ́yẹn ọjà ti kúnnú bí kí ló dé ọjà ti kúnnú bí báyìí ẹ wá gbà bọ́ta káwọn ẹrù yẹn kúrò ibi ó jẹ store tẹ́ mọ̀ kó oúnjẹ sí ẹ gbé bẹ́ẹ̀dì ń bọ́ta kí ní kò tù wá bẹ́ẹ̀. màmá ẹ ti rà àánú gbà ẹ bá wa sílẹ̀kùn yẹn now ẹ máa ṣíà torí ìwọ ló kàn ilé rẹ ló kàn àwọn tí ò mọ̀ wọ́n máa ṣí ọ lóore àwọn tó mọ̀ àtàwọn tí ò mọ̀ wọ́n máa ṣí ọ lóore bọ̀dà dúró mẹ́ mú bọ̀ ẹ má bọ̀ màmá ẹ má bọ̀ now àwọn ibi tó kù sí ọ̀dọ̀ màmá àtọ̀dọ̀ ọkọ wọn oore ń wọlé obìnrin náà yóò yọ owó bẹ́ẹ̀ báyìí àkáǹtì wọn ò gbowó mọ́ wọ́n gbọ́dọ̀ dé báǹkì ní Monday ń bọ̀ wá lórí òsè ní dúró báwo la ṣe fẹ́ ṣe màmá. jáde ìjọba bá wa gbà sínú àkáǹtì yẹn ìjọ ń fojú ọjọ́ ẹ̀ bá wa gbà sínú àkáǹtì. ẹ dìde mí ní ẹkúnlẹ̀ ẹ mọ̀ máa kúnlẹ̀ mí ní ẹkúnlẹ̀ ẹjọ́ tó lọ́lọ́ mi ò gbowó sínú àkáǹtì mi ẹ má kúnlẹ̀ sẹ́. ẹ má bá wa gbà bẹ́ẹ̀ ẹjọ́ láti ẹjọ́ nítorí ọlẹ́mú bá wa gbà bẹ́ẹ̀ ẹjọ́ nítorí ọlẹ́mú bá wa gbà ní àkáǹtì yẹn ìjọ. náà kí sẹ́ má bàa dúró kí la fẹ́ ṣe báyìí. ẹjọ́ bá wa gbà ní àkáǹtì yẹn láti ẹjọ́ nítorí. torí bó ṣe wá dìde náà ìdè torí nǹkan méjì tó ṣe wọ́n yẹn wọ́n máa fún wọn tó 5 àbí 4 working days ATM wọn ti lọ́ọ̀kẹ́ pé why tó fi ń gbowó bẹ́ẹ̀ yẹn mo understand 2 ni pé ẹ lówó àwọn èèyàn pè mí pé owó òráyè wọnú ṣé ẹ lákàntì mi ni. àní mi kò sí mi àní kankan ẹjọ́. ẹ ní mi. bẹ́ẹ̀ ni àní mi. ẹ ní mi. àní mi. ẹja ṣe báyìí gbogbo ẹni tí wọn kì í kú oríire lórúkọ Jésù ẹ̀yin náà rí oore gbà ẹ lo personal account wa yẹn ẹ lò káwo ẹ dìde ẹ̀yin tẹ̀ rówó sẹ́yìnsì wọn mọ́ ibi tó kù sí ojú wọn ìtọ́jú bàbá dáhùn wíńdò yẹn mi mọ̀ tó wà nínú àkáǹtì wọn mi mọ̀ tó máa kù bí àṣà àtàná tí wọ́n sẹ́ǹdì owó jáde gbogbo tó lọ wọn náà sẹ́ǹdì jáde sí ọjà tó fi lọ bá wọn kó ọjà wá mi wàá mọ̀ tí ó ti wà ń bẹ̀ nírú àárọ̀ yìí bet wọn lè gbowó mọ́ 2 àwọn èèyàn ń pè mí pé owó ò wọnú àkáǹtì yẹn mọ́ mo fi Kristi bẹ̀yìn ẹ má jà dáwọ́ dúró fún ìrànlọ́wọ́ wọn ẹ lọ 01991311544 ẹ lọ 01991311544 GT Bank Gabriel Ademola Amusan mi ò fẹ́ lò bẹ̀t irú nǹkan báyìí ń lọ lọ́wọ́ mi ń gbọ́dọ̀ dá oore wọn dúró because báyìí wà yẹn wọ́n á ṣe lọ báǹkì ní Monday ni wọ́n á ṣe lọ ní Monday wọ́n á ṣe nìkan máa fill form wọ́n á ṣe nìkan upgrade account wọ́n á ṣe nìkan ṣe báṣàwó so kóore wọn má bàa dúró torí iṣẹ́ pọ̀ láti ṣe iṣẹ́ pọ̀ níwájú wa ká tètè ṣe ti màmá yìí kí Ọlọ́run kó dẹ̀ san wá lẹ́san gbogbo ọwọ́ tó dẹ̀ ń bless màmá yìí lórúkọ Jésù ẹ ó tẹ̀wọ́ yín gba ire ẹ ó rí àánú gbà ojú ò ní tì yín ilẹ̀kùn àánú àṣífẹ́ yìí náà àyà mi ti ẹ̀ já pé àwọn wo ganan send owó màmá ẹ̀jọ̀ à ń bọ̀ mà so àyà mi ti ẹ̀ já pé bó ló ṣe jẹ́ àwọn wo náà ń send owó yìí gan bẹ́ẹ̀ mọ̀ pé ẹ̀yin ènìyàn bíi áńgẹ́lì bíi ènìyàn àti wá já ọjà láàárọ̀ yìí ayọ́kẹ́ iná kú oríire ẹ lo 01991311544 01991311544 GT Bank Gabriel Ademola Amusan ojú òní tí ẹ wá kí wọn dáadáa
Mo ń bọ̀ abẹ́ retí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí. Àrètí ẹ ogún ọdún ò retí ẹ nǹkan tí ẹ retí ẹ yóò retí wọn ní ọgbà láyé retí òre yìí tẹ wá sí àánú rẹ yìí kó láàánú Ọlọ́run gbà bẹ́ẹ̀ ṣe ṣe mí láàánú àánú Ọlọ́run yóò gùn lẹ́nu ayé yín sínú ayé ọmọ yín sórí iṣẹ́ ni ẹ sàmọ láàánú gbà níbi tẹ ẹ̀rọ kàánú sí tẹ ẹ̀rọ kàánú sí ẹ mọ bá àánú pàdé ni o ẹ ní láàánú rẹ ní rìn ìjọ ibi ń pọnà ibi ò ní ṣẹlẹ̀ sí. Mo ti gbàgbé mo ń bọ̀ a máa ṣe sílì ẹja bá wọn ṣe sílì ẹja bá wọn ṣe kò lọ fà ẹ̀kọ́ mẹ́rin kò lọ fà ẹja bá wọn ṣe sílì ṣé o gbóhùn lé ẹja bá wọn ṣe normal sílì ẹja bá wọn ṣe kí wọ́n máa rẹ́ lé tán so mo tẹ́tẹ̀ ń bọ̀ ẹja aráǹdì lé yẹn náà ẹja wọ́ bẹ́ẹ̀ màmá ẹ̀ máa bọ̀ gbogbo eléyìí náà máa já dànù báyìí wọ́n á já dànù wọ́n á fi gíláàsì àárọ̀ Monday náà máa ṣe yẹn ẹjọ́ má dáwọ́ orí yẹn dúró ẹjọ́ àkáǹtì wọn tí ò gbowó mọ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fẹ́ send owó sí wọn tí wọ́n ní rówó yẹn send ẹjọ́ make use of that GT Bank please ẹjọ́ mi ìfẹ́ kóore wọn ó dúró pápápá iṣẹ́ tí wọ́n ti lọ a jẹ́ pé ìyanu tọ́lọ́ ó ṣe láyé wa yóò kọjá ọgbọ́n wa àti òye wa ẹ ti rí wọ́n ti ń rẹ̀ can you see ọwọ́ wọn dẹ̀ dán dáadáa wọ́n ti rẹ̀ ní tó kù ni pé kán yọ àwọn igi window kúrò kán yọ ok toilet yín lélẹ̀ mi ìdébí lánàá mi ìdí ẹ̀yìn yìí mi ìdẹ́yìn rárá ẹja lọ yípo lẹ́yìn kò sọ́nà lẹ́yìn yìí o kò sọ́nà ẹ máa já ẹ máa bọ̀ kí la lè ṣe síbí náà o ó yẹ ká ṣe bí náà tọ́ílẹ̀tì wọn yìí kò wọ́n àti ìkàn ẹja wo tá a máa ṣe bí bọ́lọ́n bá ṣe ń ṣèyanu ẹ̀ ni ó sọ tá a máa ṣe ẹja lọ sẹ́gbẹ̀ẹ́ lọ́ọ̀ yẹn dádì ayọ̀ ẹ kú iṣẹ́ o dádì ayọ̀ ẹ kú iṣẹ́ o ẹ kú iṣẹ́ o ṣe lẹ́nu àná lélẹ̀ kí ló dé ẹ má pa wá ẹ jẹ́ ẹ má bínú má bọ̀ ẹ má pa wá nà bá ń gbé bá gbé kí ló dé ẹ má ṣe wá léṣe ilé ti lọ lẹ́nu àná àwọn tán rẹ́ lé wọ́n bínú ni ìbá máa rẹ dẹ́yìn náà wọ́n rẹ dẹ́yìn bíbá bẹ́tírùmù wọn nìyẹn wẹ́ Ọlọ́run á ṣe ìyanu ẹsẹ̀ ìjà rẹ lé tán náà kábà wọn ṣe sílì yẹn wíńdò yẹn ká ṣe é a ti já ọjà fún wọn ọjà ti kú ń bẹ báyìí wọ́n máa tajà obìnrin náà Ọlọ́run ò fi wàrà alẹ̀ Ọlọ́run máa ta wàrà àwọn ẹdìdé wọ́n ti ń ṣe arúpẹ́ ni ẹ máa dún ṣẹgbọ́n wọ́n ti ń ṣe màmá ẹ ríran màmá ti lọ hospital lánàá wọ́n jẹ́ kí màmá mọ̀ pé kí wọ́n máa bọ̀ ní Monday kí wọ́n wá rí doctor wọ́n ti fún wọn láwọn oògùn kan àbí so wọ́n ní kí wọ́n máa láwọn oògùn yẹn pé tó bá di Monday kí wọ́n wá rí doctor màmá ó ṣe operation ojú wọn á dẹ̀ ṣe ọkọ yín náà tó láwọn èèyàn ń sọ̀rọ̀ tọkọ yín ọkọ yín náà ó lọ hospital ní Monday wọ́n bẹ̀rẹ̀ sí ní treat wọn at least wọ́n lè gbé ara dé wọ́n ti darúgbó but at least wọ́n á lè gbé ara dé abẹ́ láìkẹ́. ọmọ láìkẹ́ wàhálà gan tó. ọmọ láìkẹ́ bẹ́ẹ̀. ẹ ṣọ ọmọ láìkẹ́. ṣé ẹ ti dáríjì bàbá ẹ ti dáríjì wọn. nọ́mbà tẹ máa pè sí pé bó ló ṣe ń lọ 07054900751 07054900751 God bless you ẹ máa share ẹ máa share. ẹ ṣeun gbogbo àwọn àtàdìjọ wo fídíò yìí lórúkọ Jésù Kristi oore òjijì Ọlọ́run yóò ṣe fún wa oore àìròtẹ́lẹ̀ Ọlọ́run yóò gbélé àwa náà lọ́wọ́ Ọlọ́run àánú Jehovah Jireh tó bẹ ìdílé yìí wò yóò bẹ àwa náà wò kóṣù yìí tó parí decision tí Àgbàlá Gabriel take yẹn ìgbésẹ̀ tó gbé yẹn kò ní choice o bí bẹ́ẹ̀ kọ́ break máa wà fún bí wọ́n ṣe wọn ìyá yẹn lọ́wọ́ tí wọ́n ń send owó sí wọn torí owó wọnú àkáǹtì wọn mọ́ so kò ní choice ṣùgbọ́n ohun tó ń sá fún náà ní sọ́lẹ́nu ṣáàtìmọ̀ ohun tó ti ṣẹlẹ̀ síwájú àbí kí lẹ́yìn lérò bó yẹ kó ṣe ẹ ṣe ẹ má gbàgbé ẹ comment kẹ share kẹ dẹ̀ like ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ bá wa subscribe ọwọ́ tẹ́ fi ń subscribe yẹn bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí sí kó tó dípẹ́ lọ lórí fọ́nrán yìí lórúkọ Jésù ọwọ́ yẹn ní fi gbọ́mọ sí o ọwọ́ yẹn ẹ máa fi gbé nǹkan rẹ̀ ṣe gbogbo tẹ́ bá dáwọ́ yẹn lé o máa yọrí sí rere ni ẹ ṣeun láìpẹ́ a ó tún padà wá ní àlàáfíà.